ọ̀rọ̀ olóòlù nílùú Ìbàdàn níjẹ̀dógún àgbà wọn ní mọ́ràn àgbà bàbá wa Olúbàdàn ní mọ́ràn ẹ bá bá abẹ́ lóòlù asẹ́tẹ́lẹ̀ pa ìpẹ́tẹ́ nìkan kan máa jáde kóbìnrin ọmọ jáde tóbìnrin bá ń bọ̀ láti ìrìn àjò ńkọ́ tẹ́nìkan bá ní emergency tẹ́fẹ́rọ̀ ṣẹlẹ̀ lọ́sọ̀ sílùú ńkọ́ tí a bá ń kọjá lọ tí wọn mọ̀ kó lóòlù ń gbàbẹ̀ bọ̀ ńkọ́ kí ni ó ṣẹlẹ̀ ẹ bá jẹ́ kó lóòlù lọ ṣe prógrámù rẹ̀ nínú gbó kò bá sì bẹ́tà nítorí kó bá kírètì nira faraàlú ìta sọ yẹn kò ṣe torí mùsùlùmí nìkan ọ̀rọ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà ni right ni wá ní right aláàlú ni oríṣiríṣi ọ̀rọ̀ ní kálukú sọ àwọn afáàná bẹ́sìta àwọn kan sọ wọ́n gbọ́yé wọ́n gbájì kódà àwọn mẹ́tò sọdún tá a mọ̀ lọ àwọn kan náà sì bọ́ta tí wọ́n jẹ́ àfà tàbí tara yóò pè láàfà táwọn náà sọ̀rọ̀ lọ́bi tó yé wọn lọ àmọ́ ní gbẹ̀yìn ọ̀rọ̀ náà bẹ́yìn yọ ọ̀rọ̀ náà dá wàhálà sílẹ̀ torí pé olóòlù padà jáde bí àwọn ṣe fẹ́ jáde ọmọbìnrin kan wọ́n ń korúkọ rẹ̀ ní Wasila tàbí nǹkan Wasila ni pronunciation rẹ̀ tó correct oṣù méjì kan Wasila wọ́n lọ́mọ yẹn ṣe fídíò picture àti fídíò ìgbà táwọn olóòlù ń ṣe ìràpadà fọmọ yẹn lákọ́kọ́ rí tí ẹgbẹ́ ọmọ yẹn jókòó níbi gíní bí àwọn òṣàkárà yìí wọ́n ti gbé àwọn ìkara wọn ògbé nǹkan kan wọ́n ti kó sí lọ́rùn wọ́n fi ṣe chéènì fún lójú gbogbo ayé báyìí náà ti ń bá ọmọbìnrin yẹn fá orí àṣọ ọmọbìnrin tí ń fárí fún ìyàwó lé ẹnìkan ni fárí fún a bá fárí tán ní ẹ bá gbé ẹran ìyá ẹran tó tóbi bí Yorùbá ṣe máa ń wípé ẹran tẹ́yìn gbàgbà wọ́n sì dúlé lórí nígbà tí wọ́n fárí ọmọ tán wọ́n wá ń fi ẹ̀jẹ̀ ẹran rá ní gbogbo orí báyìí wọ́n ní kí ló ṣe ọ́ nígbà tó ṣe kíníkà ọmọ ìgbà tó ń ṣe fídíò olóòlù ara àwọn ọ̀balẹ̀ mọ́ kíníkà ẹ̀jẹ̀ tó ní kọ̀dá lára rẹ̀ kọ́ ní bákan náà pé ẹ̀jẹ̀ wájá lára àwọn mọ́ pé kíníkà asábẹ́ tẹ́ńṣẹ̀ lọmọbìnrin yẹn wà ní nígbà tó yá àwọn kan náà alfa wà nílùú Ìbàdàn wọ́n lọ ṣàbẹ̀wò ọmọbìnrin yìí wọ́n tẹ̀ sí live tí kálukú ń wò báyìí kí lórúkọ rẹ̀ bóòlù ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ lọmọ yẹn wá ṣàlàyé pé owó ṣe fídíò owó ọmọ bọ́ọ̀lù mẹ́mẹ́ ṣùgbọ́n kéṣe ó ní èkè ibi ilé tó ń wà òun wá ṣe fídíò sí TikTok lóòótọ́ ló ń ṣe live video ó ní ṣùgbọ́n tó ní òun ṣe gan ni pé òun ní káwọn Àmọ̀tẹ́kùn gbogbo wọn ti ń bọ̀ wá sí ọ̀nà eré àwọn ọ̀dọ̀ àwọn yẹn lọ́wọ́ jẹ́ kó ń ṣe fídíò pé káwọn èèyàn lè sọ́ra pé ẹmẹ́bọ̀ náà ọmọbìnrin gẹ́gẹ́ pé ẹ̀sìn gan ló yé in tó tí òun gẹ́gẹ́ gan ni pé òun ọ̀fẹ́ káwọn obìnrin ó ṣe kò gẹ́rẹ̀ ló fi wá ṣe fídíò sí public nínú TikTok pé káwọn obìnrin kọ́ mọ́ gba ọ̀nà bíbáyìí kọjá olóòlù ti ń bọ̀ wá sí ọ̀nà àdúgbò àwọn níbi báyìí lòun fi ṣe live video yẹn pé òun olóòlù àwọn Àmọ̀tẹ́kùn àwọn security àwọn kìnnìkan lórí pé olóòlù náà sì ti wà lára wọn Allahu a'lam kí ló wá ṣẹlẹ̀ ó ní lẹ́yìn ìgbà tí ìyẹn ti lọ tán tó di bí ọwọ́ alẹ́ níjọ́ Thursday làwọn èèyàn ń pè ń pé fídíò tó ṣe yìí lọ yọ kó ní TikTok ó ti ṣe kíníkan ló ń bá yọ fídíò yẹn ṣùgbọ́n bóyá àwọn kan ti download ẹ̀ bí wọ́n screenshot ẹ̀ báwọn kan sáré padà wá báwọn nìyẹn ó sọ gbogbo bí kéèsì yẹn ṣe lọ wọ́n lọ́dọ̀ kíníkan Sokoti ọ̀dọ̀ ọlọ́pàá wọ́n sàpadà mọ́ ọmọbìnrin yìí wọ́n mú lọ tọ ọlọ́pàá ó sùn station díjọ́ kejì ó wá ní àwọn afáwọn àgbẹ̀mọ̀ pé kí ni nǹkan ti ń ṣe ó ní nǹkan kan ò sí òun rárá Allahu akbar kabira àwọn obìnrin nìkan kò so ó ní ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n tẹ́jà wọn yẹ fáǹsì olóòlù yẹn àwọn èèyàn rẹ̀ àwọn ni wọ́n wá mú un lọ́mú lẹ́kan nínú àwọn ọmọlọ́dọ̀ balẹ̀ kìnnìkan wọ́n lọ́dà gbogbo ẹ̀ àwọn ni wọ́n sọ wípé kó o máa sọ pé nǹkan báyìí ṣòwò àwọn ẹni kan máa sọ pé kó o máa sọ pé ara wọn ò balẹ̀ mọ́ nígbà tó ti ṣe kínní mo ti fi pàkíyèsí obìnrin tẹ́ máa ń wà ní ìjájì ọ̀rọ̀ mídíà tẹ́fẹ́ fún ọ̀rọ̀ sáyé bàbá kan Kọ́lá Olóòtú ó tún sọ fíìmù bí ìgbà tí ẹ̀ ń wo fíìmù ayé àkàmàrà ni ọmọbìnrin kan ó dẹ̀jà ó ti kìnnìkan olóòlù ní ọgbọ̀n ẹ bàbá sáà sọ bí àmúṣà òkè wọ̀ lọ nínú ayé kan iná ọmọ ní nǹkan kan òṣèlú àwọn bàbá yẹn ní ẹnfọ́sì wípé nǹkan báyìí lọ́gbọ́dọ̀ máa sọ àwọn ẹni wá gbowó tí wọ́n fi ṣètùtù àwọn ẹni kò sọ pé jẹ́ ń jáde lára wọn pé òun sí lásìkò píríọ̀dù wọn kò sí nǹkan kò sẹ́jẹ̀ kẹ́kẹ́ tí ń jáde wọ́n sì ní kọ́ máa sọ pé jẹ́ ń jáde lára rẹ̀ ẹ̀jẹ̀ ń jáde létí ẹ̀ gbogbo ẹ̀ wọ́n gbowó wọ́n fi rẹran wọn ra gbogbo nǹkan tí wọ́n lò lẹ́yìn ẹ̀ àwọn àgbà owó lọ́wọ́ ọkọ rẹ̀ àgbà 400,000 naira owó pé owó olóòlù àbówó kí lápè nǹkan tó ń sọmọbìnrin problem tàwa ní o ní pé ọ̀pọ̀lọpọ̀ àfà ara yẹn ti kílẹ̀ sí wí lọ́dọ̀ yín ẹ̀ tí ẹ̀ rántí ẹ̀rọ ń tàn sọ yẹn wò pẹ̀lú òfin orílẹ̀-èdè Nàìjíríà gan kẹ́nìkan sọ pé ibi tó ń bọ́rọ̀ dé báyìí àbí ẹ̀sìn tó fẹ́ ṣe ẹnìkan kan gbọ́dọ̀ jáde ẹ̀sìn wọn ló wúlò ẹ̀rí Islam ò wí àkọ́dà yẹn tó ti ẹlẹ́gbẹ̀lẹ́ nǹkan lọ́gán ní ọkọ̀ wí wọ́n lọ́mọbìnrin yẹn ti kú lórúmọ̀ tí ọkọ̀ sọ wọ́n ní ọmọbìnrin tó wo lóòlù ó ti fàyè lẹ̀ lábá padà dípò nǹkan kan sí ọmọ wọ́n kìrìẹ̀tì ìbẹ̀rù yẹn sínú ayé wa ká máa bẹ̀rù tọ́lọ́ ń dá ká máa bẹ̀rù ọba dẹ́dà ní kí wọ́n má ṣe ọdún òsà wọn à ń ṣe wá àti wọn kan filẹ̀ torí pọ̀ sọ́nà bẹ̀ ṣùgbọ́n kò ṣe pé alágbára ká stop wọn pé ká má ṣe di ó lè sìn ní wípé ẹ má fi dí ìṣẹ̀mí ayé ẹlòmíì lọ́wọ́ débi kí wọ́n lóbìnrin ògbòdò jáde so àwọn tó bá wà lórí ìrìnàjò wọn dáná iṣu yẹn nísìn oríṣiríṣi ìgbésẹ̀ ló ti lọ ìgbésẹ̀ sì continue láti máa lọ kọ́ba nígbà ọlákọ́dà wọn kó mẹ́ni kọ̀ọ̀kan wá dúró arábìnrin yìí bóyá lọ́wọ́ bá lò ó kó náà lè di ẹni tí rẹ́kọ̀dù rẹ̀ parí má gẹ́gẹ́ bí Firdaus Amasa àti
rọ́bíà àbí kí lọ́kọ́ ọmọ ti lọ́yà tó náà di kìíní ẹ̀ ẹlẹ́hà tó gbé ẹ̀sìn rẹ̀ wọnú law school tí ò jẹ́ kẹ́sìn ọparẹ́ freedom of religion wọ́n ń bá ní Islam àti mùsùlùmí wọ́n ń bá ní tiwa tó bá dìbò ẹ̀tọ́ tiwa ẹ̀rọ pé ọmọ lo ìjáàbù wọlé ìjáàbù rò sí ní kẹ́kẹ́ pẹ̀lú òfin níbi ìgbésí ayé tiwọn níbẹ̀ èyí tó bá jẹ́ tọ́ tiwa wọ́n bá ní wa èyí tó bá jẹ́ tọ́ aráàlú tó lè affect tiwa wọ́n tún bá wa wọlé nípa àgbọ̀dọ̀ bèrè fẹ́tọ̀ wa so arábìnrin yìí Wasilat wọ́n ti dọ́gbọ́n fún wọ́n ti dẹ́rù bá torí pé àwọn náà ti di pé ọ̀rọ̀ yìí ti fó àti òsì bẹ̀rù kẹta lára olóòlù àbá àwọn kan bẹ mo fẹ́lẹ̀ pé wọ́n sákèsí táwọn náà bọ́ta lábà bàtà sí lẹ́tọ̀ tán bí tí wọ́n rí wọn bóyá lẹ́tọ̀ mi ni wọ́n rí bẹ́ẹ̀ dẹ̀rí kọ́mẹ̀ntì tẹ̀lú mi làwọn náà bá bọ́ta níbà ní oṣù tí ń bẹ lórí kíní tẹ́rí tẹ́ bá rí ẹ kú dànù ní àfà tí ó sọ fara yé pé kí wọ́n kàpẹ́lẹ̀ àwọn oṣù méjèèjì tó sọ pé táwọn yẹn takùrù sí yù tí èṣù gẹ́gẹ́ fi eré sí tó mọ̀ sá lọ nípa ti practice many times ẹ̀yẹ ọlọ́kọ́ sanu wa a ti ṣe rúkìá àkọmọkẹ́lẹ́ láwọn bàtà máa ń ráyè àti ṣe lórí tọ́jú sọ bá ní pé àwọn tẹ́ bá jókòó ti ní lọ gbé rúkìá bá ẹ̀tíkẹ́tì bá bọ̀tí nígbà tá máa ń ráyè àti ṣe a ti ṣe rúkìá àkọmọkẹ́lẹ́ a bá àwọn òkà kan àwọn kíní kan lọ́wọ́ rẹ̀ nígbà tá ń ṣe rúkìá lọ táàkó a kà ṣe bísímìlà a sì kó òkà yẹn àwọn kẹ́lí mẹ́ta níbi kọ́ wa náà láwí tàbí kó òkà yẹn gbogbo agbára tọmọ yẹn ní bẹ lára rẹ̀ a lọ destroy agbára yẹn dànù pẹ̀lú pé a kà kùrìsì ìṣinú omi a wá da sí òkà yẹn gbogbo agbára ara rẹ̀ tẹ́ pátápátá ọmọ yẹn wọ́n ń sọ pé alákùnrin ẹ̀fọ́ ọmọ òkà yìí kí ló ṣẹlẹ̀ afọ́jọ́ lójú gan ó lóun tó ní òkà wọn ọgbọ́n fọwọ́ mú bá tó ń bá fọwọ́ mú ọmọ lè rọ èmi sì mú gbàtẹ́lẹ̀ àti òkà òjò ní ìkẹ́kẹ́ ṣe àjọ lo airtime kan náà àbí kí náà pé nẹ́tíwọ̀kì kan náà kọ́lá no kí ẹ máa lo MTN kí Glo láyé wá máa sọ pé wà láyé àbúrọ̀pẹ́ ìwà àti ta ló blọọkù wa àjọ sí láì náà àwọn tẹ́bá jọ ń bẹ ní láyé èṣù lẹ́lẹ́gbọ́n fèsù bẹ́rù bára yín kí àfà tá pẹ̀lẹ́ ní Ọlọ́run káàlẹ̀ tí ọ̀rọ̀ Ọlọ́run rẹ̀ wájẹ́ pọ̀ nǹkan ní tó jẹ́rù èṣù báwọn èèyàn ìgbà wọn ni wọ́n tẹ́lá yọ padà sọ́dọ̀ bá pẹ́ ní wá àbáwọn afọ́ àtẹ́lọ́ mẹ́bí negotiation ọmọbìnrin yẹn ń tọ́sẹ̀lẹ̀ sí ó tó ń tọ́ ẹkọ́ fi lágbẹ́ẹ̀tì gbogbo obìnrin tí wọ́n fi fọ́ lóòlù nílẹ̀ àjọ bí ó ṣe rìn a sì gbọ́n náà ọ̀gá tẹ́wọ́n lóòlù ọ̀gá ti sọ ẹ̀wọ̀n níṣẹ́ pẹ́lú ọlọ́nu sẹ́lì láyé ajímọ̀bí ẹnu ti tìmọ́ lérí pé wá ọ̀dà burú pẹ̀lú tó ṣe ilẹ̀ tìmọ́lé àwọn ẹ̀kọ́ aláwọn ẹlẹ́kọ̀ọ́ oríṣiríṣi tẹ́ni kò sígbà tí ó jáde tẹ́lẹ̀ òrìbọ́ ọ̀pọ̀ nínú gbà tó lóòlù bá ti jáde báyìí wọ́n sọ pé àwọn èèyàn ti kú àwọn tí ń sọ nínú àwọn ìkẹta ti pàdé wọ́n ń sọ wípé kódà tí newspaper máa ń gbé ẹ̀sìn wọn fẹ́ sọ eégún kan di ìbẹ̀rù fún gbogbo aráyé ayé ìgbà yẹn ti kọjá tó kálukọ padà síbi òdodo gbogbo ẹ̀yin àfáwà tí ẹjọ́ ní kí ó tẹ́sà ń fàyà alùsùnà ẹ̀ fúra wípé ẹ̀sìn lẹ́ ń fàyà ni ọ̀yá kí alùsùnà ń jẹ kí ni wọ́n gbà kí ni wọ́n ń ṣe nísìn tí ń bí inú ẹjọ́ mẹ́fà yé tẹ fẹ́ gbádùn tẹ́bi balùkìyà mara yín jẹ́ ẹ má bàyẹ́ balùkìyà mara yín jẹ́ ọ̀rọ̀ ìsìlámù dẹ̀ sẹ́ńkù gan tá a bá sọ kíní kan tó bá rú yín lójú ẹ kọ́ máa pẹ̀lú evidence wá sí ní sọ́ọ̀sì tó le jù òun ni kìtàbù àti súnà ibi Ọlọ́run ti wí tẹ́yìn sọ ibi lànàbì ti wí níjọ́ Ọlọ́run sọ wípé òun ti fún olóòlù ní tíkẹ́ẹ̀tì tó náà máa pààyàn ayà Ọlọ́run ti sọ Ọlọ́run náà aláni mọ́lákùnrin mọ́tì àwọn àǹfẹ́ni tó bá wù wá lásìkò tó wù wá níbi tánàbí tẹ́lẹ̀ wá dé lórí bẹ̀yẹn sallallahu alaihi wasallam ó ní làwọn sọ́bàrà alqatil ẹni tẹ́ni tó yọ ìdájáde tó bẹ̀yẹn lórí báyìí anábì tó bá jẹ́ pẹ́ni tó bẹ̀yẹn lórí bá ní ṣe sùúrù díẹ̀ ni ẹni tó dẹ́ lórí tó kú fúnra rẹ̀ ní ọba síbi ilẹ̀ tí ọba kú káwọn pẹ́sì kókù rẹ̀ ti tó tó wọn wá bẹ lórí oní sábàbí lásán lọ jẹ́ ìwọ kọlọ̀ pààyàn Ọlọ́run lọ́pàá oní sábàbí náà ìyẹn èyí tó jẹ́ físíkà gan anábì ní sábàbí ló lè jẹ́ ipa ẹnìkan ọ̀ka Ọlọ́run ló ní direction ẹni tásìkò kókù rẹ̀ tó هذا باطن وكل ذات بتوبه اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار قوموا الى الصلاه يرحمنا ويرحمكم الله